Ah, ọ̀rọ̀ gbáǹkọ́gbì. A dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó láyé gbogbo wa pátá. Mo ní kẹ́ súnmọ́ bí lọ́kùnrin lóbìnrin, mo ní kẹ́ tara ṣàṣà kẹ́ wá gbọ́ èmi ọmọ yín Orí Adé Adébọ́lá aka Àlùkà tí gbogbo yín mọ̀ sí Àfọ̀njá TV. Èmi ọmọ yín náà ni, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí látàná wá wípé a kì í mú ẹja tí ò bá ní kíní nínú. Mo kẹ́yìn ìyá mi, ẹ̀yin bàbá mi káàkiri gbogbo ibikíbi tí ẹ bá wà. Mo kí wa pé a kú iṣẹ́ àtàárọ̀. Mo kí wa lọ́pọ̀lọpọ̀. Kí Ọlọ́run Elédùmarè ọba tó láyé tó lóhun mèremère lọ́dọ̀ kó ṣàánú fún wa pẹ̀lú àṣẹ Ọlọ́run. A dẹ̀ ní sílẹ̀ tẹ́ o. Ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣí ètò yìí, ẹ bá mi pín débi tó bá yẹ kó dé, débi tó bá yẹ kó kàn, ẹ bá mi pín débẹ̀. Tọ́ ẹ̀rẹ́ lọ́hùn Elédùmarè bí ọ̀pọ̀ èèyàn lórí àwọn nǹkan kéékèèké kan lọ kí n tó bọ́ síbẹ̀. Mo wá fẹ́ kẹ́ bá mi pín ètò yìí torí pé mo fẹ́ kẹ́ gbọ́ àwọn ọ̀rọ̀ oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ tí wọ́n ń fà lọ́tùn tí wọ́n ń fà lósì lórí tó ń ṣẹlẹ̀ ní Kòtónú, lórí ọ̀rọ̀ pé wọ́n dá bàbá mi ọmọ Adéyẹmọ Ìgbòho ṣà ọmọ Aládìkún, wọ́n dá wọn láre. Kábíyèsí Elédùmarè, ọpẹ́ ni gẹ́gẹ́ bá a ṣe sọ lánàá, ọpẹ́ ni fọ́lọ́run. Àmọ́ n tí ò yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni pé ìlú Kòtónú ó yàtọ̀ sí orílẹ̀-èdè tá a wà níbí. Ìlú Kòtónú tẹ́ ẹ rí yìí ó yàtọ̀ sí orílẹ̀-èdè. Tẹ́ bá rí ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè tí èèyàn bá jàre tó jẹ́ pé wọ́n ti gbé sí ẹ̀wọ̀n àbí ó ti jẹ̀bi àbí wọ́n ti fi sí ibi tí ó yẹ kí wọ́n fi sí, wọ́n máa ń padà dá láre bọ̀ ni. Gbogbo ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ tí ẹ bẹ̀ sí sọ̀rọ̀ kó má dá wà lálẹ́ pẹ̀lú kíní o, Kòtónú ṣe dára, bẹ́ẹ̀ ni wọ́n sọ pé bẹ́ẹ̀ kọ́. Bọ̀ ìtẹ́yìn ò rí ó yàtọ̀ sí ìtẹ́ rí. Kò séwu, kò sí wàhálà kankan lórí wípé àwọn nǹkan yìí tí ẹ rí gbogbo tí wọ́n dá ọ̀pọ̀ èèyàn ti ṣe olóyè o kíní kan wàhálà máa ṣẹlẹ̀ kán má jẹ́ kíní no, bẹ́ẹ̀ kọ́. Ẹ jẹ́ ká lọ ní sùúrù torí wípé bí wọ́n ṣe ń ṣe ní ìlú mi ó yàtọ̀ sí ìlú bòmíì. Ẹ lè fi Nàìjíríà wé tó jẹ́ pé tí wọ́n bá dájọ́ wọn á tún dẹjọ́ náà sí kòtò. Tí wọ́n bá dáni láre tó jẹ́ pé ọ̀nà èrú náà fi ti yàn mọ́lé tẹ́lẹ̀, wọ́n lè gbé àwọn ìgbésẹ̀ kan tó bá jẹ́ ìlú olóòtítọ́ ni. Ẹ gbọ́ mi yé, ẹ bá mi ṣí ètò yìí, mo rọ̀ yín, mo bẹ̀ yín. Sunday ọmọ Adéyẹmọ, ẹ jẹ́ ká gbé fún ẹni tó bá yẹ ká gbé fún, ẹ jẹ́ ká gbà fún ẹni tó bá yẹ ká gbà fún. Àbẹ́ẹ̀rí ni oríṣiríṣi challenge lórí, oríṣiríṣi nǹkan lórí tó ń ṣẹlẹ̀, oríṣiríṣi àwọn ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣẹlẹ̀ tó ń fojú rí, tó jẹ́ pé ó kàn ń wò pé sóhun náà ló ń ṣẹlẹ̀ sí. Ọmọ Adéyẹmọ Ìgbòho ṣà, ìgbà wo nìyá wọn kú náà? Ìgbà wo náà jáde lẹ́wọ̀n náà tí wọ́n di òmìnira ara wọn? Ìgbà wo náà tí wọ́n kúrò ní ọwọ́ ìjọba Kòtónú tí wọ́n ní kí wọ́n máa wà níbi tí wọ́n ní kí wọ́n máa gbé pásíkò tí tó kó tó di pé wọ́n dèrò Germany lénìí? Ní tí bàbá mi ọmọ Adéyẹmọ Ìgbòho ṣà ọmọ Aládìkún, ní tí ojú wọn rí ó pọ̀. Ẹ̀yìn ìgbà náà ni ìyá ìyàwó tó kú nígbà tá à ń pìpì ẹ̀ pé báwo la ti fẹ́ ṣe òkú ìyá. Àní ẹni tá àwọn àpẹẹrẹ oríṣiríṣi tí ó yẹ ká máa rí wípé ẹni tọ́lọ́run bá fi rán ẹ jẹ́ ká gbé fún, ẹni tọ́lọ́run bá gbé fún ẹ jẹ́ ká gbà fún. Torí pé ọmọ Aládìkún, Ọlọ́run ọba lọba tó mọrú èèyàn tó jẹ́. Ẹ jẹ́ ká ṣe àpèjúwe dáadáa kí ẹ lè mọ̀. Ọlọ́lá ni ọmọ Adéyẹmọ, olówó ni ọmọ Adéyẹmọ, ọlọ́rọ̀ ni ọmọ Adéyẹmọ Ìgbòho ṣà. Ọ̀rọ̀ mi ò yé yín. Ọlọ́lá lọmọ Adéyẹmọ, ọlọ́rọ̀ lọmọ Adéyẹmọ. Ẹ gbọ́, gbogbo nǹkan tí Ọlọ́run fi ń kẹ́ ló fi ń kẹ́ ọmọ Adéyẹmọ. Ó wá lò ààrẹ
wá sílẹ̀ ẹlẹ̀ ó lò ààrẹ sí sẹ́ẹ̀tì wa ó gbé gbogbo ọlá tó ní ó sọlẹ̀ ó gbé gbogbo pò tó ní ó sọlẹ̀ tó jẹ́ pé àwọn èèyàn jàǹkànjàǹkàn àwọn bíi president ló ń bá ṣe àwọn bí àwọn gómìnà àwọn èèyàn ńláńláńláńlá nílùú òun náà ọmọ Adéyẹmọ ń bá ṣe ẹ wá wo ọmọ Adéyẹmọ ó wá gbé gbogbo ọlá tó ní gbogbo iyì tó ní gbogbo ọrọ̀ tó ní ó gbé jù sílẹ̀ ó fi ra ẹ̀jìn fún ọmọ Yorùbá torí ìfẹ́ tó ní sí gbogbo àwọn ọ̀ràn ẹ̀ kí la wá ní máa sọpẹ́ fún olóyè Sunday Igboho àkàndá kan nínú àwọn oore tọ́lọ́run fẹ́ ṣe fún un ni olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá mo rí pé ẹ ti bá mi ṣí ètò mi ẹ jọ̀ọ́ ẹ bá mi pín ẹ bá mi ṣí ẹ olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá ẹni tọ́lọ́run gbà fún ni kò dìgbà tá a bá ní ọmọ Adéyẹmọ àkàndá kan ló jẹ́ fún wa nílẹ̀ Yorùbá tó yẹ ká gbà fún dáadáa ẹ gbọ́ mi yé àkàndá kan ni olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá láìsí àní-àní láìsí pé a máa tì kan bọ̀ kan ẹ jẹ́ ká mọ̀ wípé Ọlọ́run Elédùmarè ọba tó láyé ọba tó lo ohun gbogbo tó dẹ̀ ṣe ohun gbogbo kò ní fi ọmọ Adéyẹmọ sílẹ̀ kò ní fẹnu kọ̀ọ̀kan wá sílẹ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ sí ta rúturùtu lórí pé wọ́n ti ṣe kinní kan kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kí olóyè tún gbé wọn lọ no kò rí bẹ́ẹ̀ àwọn kankan tí ò yé wa kò séwu Kòtónú yàtọ̀ sí orílẹ̀-èdè tí a wà ń bí ọ̀nà tó gbà gbìnìgbìnì tó fi yàtọ̀ pọ̀ ìlú fọkànbalẹ̀ ni kì í ṣe pé ó hùwà bàjẹ́ lọ́dọ̀ wọn kì í ṣe pé ó hùwà tí ò dá lọ́dọ̀ wọn àbí nítorí tó ṣẹlẹ̀ àfi kó jẹ́ pé ká ní sùúrù ká lè padà bá a rí di ọ̀rọ̀ Ọlọ́run tí ń fi àpẹẹrẹ pé a ti ń súnmọ́ bẹ́ẹ̀ hàn wá ni Ọlọ́run tí ń fi àpẹẹrẹ pé Ọlọ́run ọba ṣẹ́ òun fẹ́ dá yín lóhùn ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn tí ẹ̀ tí mọ̀ oríṣiríṣi nǹkan àbí tó ń ṣẹlẹ̀ ọmọ Adéyẹmọ tẹ́ ẹ rí yìí ìkẹ́ni fún orílẹ̀-èdè Yorùbá tí Ọlọ́run sọ̀kalẹ̀ ìfẹ́ tó ní fún orílẹ̀-èdè Yorùbá tí Ọlọ́run sọ̀kalẹ̀ agbèjẹ ni tí wọ́n bá fẹ́ yàn jẹ ni tí Ọlọ́run ọba sọ̀kalẹ̀ fún ọmọ Yorùbá ẹ má jẹ́ ká tanra wa ẹ rí ọ̀pọ̀ èèyàn náà ló sọ ọ̀rọ̀ púpọ̀ lórí ọ̀rọ̀ bàbá mi Ìbà Gani Adam lóògùn ọ̀fẹ́ o ọ̀pọ̀ èèyàn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ wọn ẹ gbọ́ mi yé ọ̀pọ̀ èèyàn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ìbà Gani Adam tí ò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n ní àárín wọn ògún Ìbà Gani Adam pẹ̀lú olóyè Sunday Igboho àní wọ́n ṣe kinní kan igbá wo ẹ yé máa fi ẹnu bà nǹkan tí ò yẹ kẹ́ bàjẹ́ mọ́ ẹ yé máa fi ẹnu tú ìtukùtù tí ò ṣẹlẹ̀ pẹ̀lú Ìbà Gani Adam àtolóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá kò bá bàbá mi Ààrẹ Ọ̀nà Kakanfò kò bá wọn du oyè kò bá wọn du ipò iṣẹ́ tí Ọlọ́run ọba gbé fún kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni bọ́ ẹni tó bá wà lórí ẹ jẹ́ ká gbórí fún un ààyè tí bàbá wà olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá ó gbé fún wọn ó mọ̀ pákọ́ni ni wọ́n ó mọ̀ págbára ẹni tí ò bá tó jẹ́ wọn ní fi jẹ́ bẹ́ẹ̀ ni nígbà táwọn náà wà àwọn èèyàn ń pariwo wọn nígbà tí wọ́n wà nígbà tí wọ́n ń lo action kó tó di pé wọ́n jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn èèyàn pariwo gẹ́gẹ́ bí bàbá mi ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá ṣe sọ ọ̀rọ̀ nípa Ìbà Gani Adam wípé ọ̀gá ni bàbá ni alágbára alákìkanjú alágbára tó ju alágbára lọ ni tó jẹ́ pé ẹni tí ò bá ní agbára débẹ̀ wọn ní gbé fún un wọ́n tọ́ sí ni wọ́n ṣe jẹ́ ẹni táwọn gbà fún ní tọkàntara ní Ìbà Gani Adam so ẹ má jẹ́ ká gbé igbá ká gbé fáwo ká gbé agbọ̀n ká gbé fápẹ̀rẹ̀
àwọn nǹkan oríṣiríṣi tí àwọn ọ̀pọ̀lọpọ̀ fáǹsì lágbájá tá a máa dàrú pọ̀. A ní ìfẹ́ la fẹ́ kó jẹ́ pé ìfẹ́ yìí la lò papọ̀. Gbogbo tó wá ṣẹlẹ̀ yìí Ọlọ́run pè wá ṣàkíyèsí ni. Àwọn bá Gani Adam níjọ́ kínní àná wọ́n bá débì kan wọn tún ti stop till now tí wọ́n yìí ń gbégbèsè lọ. Bẹ́ẹ̀ náà lọ́mọ Adéyẹmọ Ìgbòho Òòṣà lòun náà ń bá lọ tí ò tí ì dúró. Bàbá Ọlọ́run ní paná ràwọ̀ yín, kò ní paná ràwọ̀ ẹnìkọ̀ọ̀kan yín. Ẹ jẹ́ ká bára wa lo ìfẹ́. Ẹ jẹ́ ká bára wa lo ìfẹ́. Ẹ jẹ́ ká bára wa lò, ká fi ìmọ̀ ká fi bára wa lò. Ẹ jẹ́ ká fi ayọ̀ ká fi bára wa lò. Ẹ má jẹ́ kí a máa bára wa jà mọ́. Nítorí pé Ọlọ́run Elédùmarè ọba tó láyé, ọba tó lo ohun gbogbo tó dẹ̀ ń ṣe ohun gbogbo, á gbàdúrà gbogbo wa pẹ̀lú àṣẹ Ọlọ́run. Torí mo fẹ́ ká mọ̀ wípé bí Ọlọ́run ṣe ṣẹ̀dá kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Orí tá a fi rán Táyé òun kọ́ la fi rán Kẹ́hìndé. Wọ́n lè jọ wá sí ayé papọ̀ àmọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ nìṣẹ̀dá wọn rí. Ọ̀tọ̀ọ̀tọ̀ la nǹkan tí wọ́n yàn wá látòdì ọ̀run. Ìgbésẹ̀ kálukú ó lè jọra bọ̀ ibi tí wọ́n ń lọ ni kò yí ọ̀pọ̀ èèyàn. Ẹ jọ̀ọ́ bá mi ṣe ètò yìí. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé Ọlọ́run ọba tó dá ọmọ Adéyẹmọ tó ní kó dé sípò tó wà lénìí. Àbẹ́ẹ̀ rí pé ọmọ Adéyẹmọ pẹ̀lú pò tó ní, ọlá tó ní, tó fi sọ gbogbo ààrẹ tó rẹra ẹ̀ lẹ̀ fún gbogbo tó wá lò ààrẹ fún sẹ́ẹ̀tì wa pé ọ̀gbẹ́ni jẹ́ ń gbé dúkìá tá a fi sílẹ̀ lọ ni. Ọmọ Adéyẹmọ ṣe bẹ́ẹ̀. Bọ̀ ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, nílé lóko lájò lẹ́yìn odi, nǹkan yẹn lásán ó ti tó gbà fún. Nǹkan yẹn lásán ó ti ṣe kí ni o, ó ti tó gbà fún. Kí la fẹ́ ṣe nínú ayé tí ò jù bẹ́ẹ̀ náà lọ. Ọlọ́run ọba alágbára, ọba tó ń ṣe dáadáa fẹ́ dà á, mo mọ̀ pé á túbọ̀ máa ṣe dáadáa fún un. Ẹ gbọ́ nínú ìròyìn yẹn ni ìgbà tí Aláròyé béèrè lọ́wọ́ ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà Aládìsá tí wọ́n béèrè pé ǹjẹ́ ṣé wọ́n máa sanwó yẹn fún yín báyìí ṣe rò bẹ́ẹ̀. Aládìsá ní wípé kìí ṣe owó yẹn ló bìkítà sóhun ju pé wọ́n dá òun láre lọ. Ẹ rí i pé làákàyè pọ̀, iyì pọ̀, ọlá pọ̀. Ẹni tí wọ́n kọ́ tó gbẹ́ ẹ̀kọ́, ẹni tó ní ìmọ̀ ni ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Olúwa mi o, mo mọ̀ pé ẹ̀ ń wò mí níbi tẹ́ ẹ wà, mo mọ̀ pé ẹ̀ ń gbọ́ mi kétékété. Ẹ má jẹ́ ká fi ọ̀tẹ̀ ṣe, ẹ má jẹ́ ká fi àwọn ìgbéraga àbí bóyá kinní kan ìlara ká fi ṣe. Ẹ jẹ́ ká gbé fún ìwọ tó bá sọ pé ó ṣe jù Ìgbòho lọ, ó ní kinní kan jù Ìgbòho lọ. Àwọn ò sọ pé Ìgbòho lóògùn àbó lágbára. Ìgbòho máa ń sọ nǹkan kan fún wa pé ìwọ náà bíúdì orúkọ ara ẹ kó o jáde síta, jẹ́ kí gbogbo aráyé mọ̀ pé yes bó ṣe rí leléyìí. Ìgbòho ó mọ̀ láwọn tó ṣe tó mọ̀ dáadáa tó jẹ́ pé ó máa ń jẹ́ ká mọ̀ pé ìwọ náà bíúdì ara ẹ tó gbogbo tó ń jẹ́ pé òun náà bíúdì ara òun ni. Má bìlífù lórí òun bìlífù lórí gbogbo ẹ̀yin tẹ́ dúró yìí pé ẹ̀yin gangan ni Ìgbòho. Ìgbòho máa ń sọ dáadáa tí wọ́n máa ń sọ fún wa, tí wọ́n á pè wá jókòó, tí wọ́n á máa sí wa ní ọpọlọ ìrírí ayé, tí wọ́n máa sọ oríṣiríṣi ìtàn, tí wọ́n máa sọ àwọn nǹkan tójú ti rí yàtọ̀ fún èyí tá a fojú gan ní fúnra ara wa tá a lè sọ, yàtọ̀ fún èyí tá a mọ̀ pé yes ẹnu kọ́ o. Bàbá wọn dúró bó ṣe kí wọ́n dúró, Ọlọ́run dẹ̀ kẹ́ wọn. Ẹni tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí, ọmọ aráyé máa wá ìṣubú ẹ̀. Gbogbo bí wọ́n ṣe wá ń gbìyànjú ìṣubú ọmọ Adéyẹmọ, wọ́n máa ń fọwọ́ ara wọn ṣera wọn mà ní. Kí la wà ní dúpẹ́ fún? Gbogbo wa ẹ jẹ́ ká mọ̀ kankan wípé inú ayé tá a wà yìí
téèyàn ò bá lọ́tà ó lè má ga tó bá ti di pé ọwọ́ ẹ̀ ti ń lọ sókè ọ̀tá máa tún pọ̀ ju ti tẹ́lẹ̀ lọ tí mo fẹ́ kẹ́ ẹ mà ọlọ́run elédùmarè ọba tó láyé kò ní gbé wa ṣubú nígbà kankan gbogbo ẹ̀yin tẹ́ wá sọ̀rọ̀ àbí tára ń ta pé ká má lọ bàjẹ́ ní orílẹ̀-èdè Kòtónú ẹ ní sùúrù kò rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká lọ fọkàn balẹ̀ orílẹ̀-èdè yẹn kò ní pírọ́blẹ́mù bí orílẹ̀-èdè tá a wà tá a tó jẹ́ pé ibẹ̀ láti jáde orílẹ̀-èdè alálàáfíà ni tí wọ́n bá rí pé tíjọba bá rí pé òun ṣe mistake ẹ̀tọ́ tí wọ́n làwọn máa ń ṣe lọ́ọ̀yà tó lọ síbẹ̀ kó lọ defend pé àwọn ò jẹ̀bi àbáwọn jẹ̀bi pé kinní kankan normally wọ́n pè wọ́n nìyẹn lọ́ọ̀yà tí wọ́n náà máa wá láti rí pé àwọn náà wá sọ ọ̀rọ̀ tó dẹ̀ gbà pé bẹ́ẹ̀ kò gbọ́ nǹkan tó evidence tó wà lọ́wọ́ òun náà bẹ́ẹ̀ ló ṣe rí ó dandan kí lọ́ọ̀yà sọ̀rọ̀ kò sí ìjà kankan láàrin Kòtónú àtolóyè sí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá mo fẹ́ kí gbogbo olé mọ̀ kò síjà o kò dẹ̀ séwu yín tí mo fẹ́ ká máa ránjú òun náà ni ká máa dúpẹ́ pé ká dẹ̀ máa tọrọ níwájú Ọlọ́run pé kọ́lọ́run tètè gbé wa délẹ̀ lérí orílẹ̀-èdè Yorùbá òun la fẹ́ orílẹ̀-èdè Yorùbá ó ṣe kókó fún wa orílẹ̀-èdè Yorùbá ó ṣe pàtàkì fún wa láti tètè get orílẹ̀-èdè Yorùbá òun la nídìí jù òun ló lè mú ìtẹ̀síwájú fún orílẹ̀-èdè torí wípé àfi kọ́lọ́run Elédùmarè kó ṣọ́ wa lọ́wọ́ ohun gbogbo àti ohun gbogbo. ẹ wò ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi tí ẹ wà lórí ètò mi mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún yín mo dúpẹ́ lọ́wọ́ yín lórí gbogbo ìgbà tó jẹ́ pé tí mo bá ti wọlé wá náà lẹ máa ń gbọ́ mi ẹ lè ní information méjì láti bá wa sọ àbẹ́fẹ́ polówó ọjà ni ẹ ní nǹkan kan tẹ́ fẹ́ gbé fún wa láti bá yín polówó ọjà ẹ pè wá sórí aago ìkànnì wa ti WhatsApp wa tó jẹ́ pé a bá yín polówó ọjà yín dáadáa àbí nǹkan àbẹ ní ọ̀rọ̀ kan sí méjì tẹ́ fẹ́ bá wa sọ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a ṣe bó bá ṣe káyè ṣe nọ́mbà náà ní 082 83 89 25 58 082 83 89 25 58 lẹ́ẹ̀kan sí 082 83 89 25 58 bẹ́ẹ̀ ni ọlọ́run elédùmarè ọba tó láyé ọba tó lóhun gbogbo tó dẹ̀ sí ohun gbogbo a máa gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa a dẹ̀ máa lọ rí a máa bọ̀ rí ni pẹ̀lú àṣẹ ọlọ́run ntẹ́ ẹ bá rí sí ntẹ́ ẹ rí sọ sí ẹ lè pè wọlé ojú èpò sílẹ̀ láti rí pé ǹjẹ́ n tó ń ṣẹlẹ̀ yìí kí lẹ rí sí n tó ń ṣẹlẹ̀ yìí kí lẹ rí gbọ́ sí gbogbo àwọn nǹkan yìí ṣe pàtàkì tí mo fi sọ pé ẹ jẹ́ kí gbogbo wa ká lọ fọkàn balẹ̀ lórí olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá ẹ jẹ́ ká lọ fọkàn balẹ̀ ọlọ́run bá gbàdúrà wa tẹ́ bá ní nǹkan méjì láti sọ ẹ lè bá wa pè wọlé aago wà sí sílẹ̀ láti pè láti sọ 1 or 2 things tó bá yẹ pé ẹ ní nǹkan tẹ́ fẹ́ bá wa sọ. àwọn nǹkan tí mo wá sọ yìí ẹ jẹ́ káwa fúnra wa ká gbìyànjú láti rí i pé à ń gbé àṣà àti ṣe ilẹ̀ Yorùbá lárugẹ kó jẹ́ pé tá a bá fẹ́ bá ọmọ wa sọ̀rọ̀ ẹ jẹ́ kó máa jẹ́ Yorùbá nílé tọmọ bá dé skul kò bá lọ máa sọ kò bá máa sọ ibi bọ̀ nílé ẹ jẹ́ ká kọ́ wọn lẹ́kọ̀ọ́ Yorùbá àti àpọ́nlé tí wọ́n máa ń lò ń bẹ̀ ẹ jẹ́ ká kọ́ wọn ọlọ́run ọba ló lo ohun gbogbo tó dẹ̀ sí ohun gbogbo mo mọ̀ pé ọlọ́run ọba á gbàdúrà wa mo kẹ́yìn ìyá mi púpọ̀ mo kí yín bẹ́ẹ̀ sí wọn létẹ̀ ń darapọ̀ mọ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yìí débi tó bá yẹ kó dé ẹ bá mi tẹ̀ débi tó bá yẹ kó kàn ẹ bá mi share dáadáa torí pé mo rí pé ẹ tí ì bò gbogbo àwọn ọ̀rọ̀ tí mò ń sọ yìí ọmọ Adéyẹmọ ẹni tó jẹ́ pé a gbúdọ̀ gbé kí a sọ nípa ẹ̀ pé báwo lọmọ Adéyẹmọ irú ṣẹ̀dá wo gangan ni ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá
aládìkún ẹkùn tó jẹ́ pé orúkọ Ìgbòho fún Arẹ tó ń jẹ́ yẹn ń dẹ́rù bà tó ń wo rẹ̀ tó jẹ́ pé àwọn ìsẹ́mi náà ni Sunday ọmọ Adéyẹmọ Ọlọ́run kẹ́ Ọlọ́run gbà fún Ọlọ́run mọ̀ pé yes nínú àwọn òjíṣẹ́ tó lóun ń dá òun lọmọ Adéyẹmọ jẹ́ ànábì kan nílẹ̀ Yorùbá ni òjíṣẹ́ kan nílẹ̀ Yorùbá ni ẹ gbọ́ àkàndá èèyàn kan nílẹ̀ Yorùbá ni ọmọ Adéyẹmọ Ìgbòho sá ẹ má jẹ́ ká ṣe àní-àní ẹ jẹ́ ká bára wa sọ mo á fi àsìkò yìí mo fi ń pe gbogbo àwa lọ́balọ́ba lóyè wípé gbogbo wa pátá ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ẹ lò rẹ́ pọ̀ torí kí ogun má bàa kó wa lọ mo máa ń bẹ lọ́hùn pé ìrọ̀rùn ni kó jẹ́ fún wa ìrọ̀rùn orílẹ̀-èdè Yorùbá tí ò ní sí ìtàjẹ̀ sílẹ̀ òun làdúrà tá a máa ń gbà pẹ̀lú àṣẹ Ọlọ́run mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run á ṣe é Ọlọ́run á dẹ̀ dá wa lóhùn pẹ̀lú àṣẹ Ọlọ́run mo wá kí wa mo kí gbogbo ilé kan sí mo ń fi àsìkò yìí kí wa wípé ẹ kú gbogbo gbà ẹ kú àdúró tì wa lọ́tùn lósì lájò nílé lóko mo kí wa púpọ̀ ẹ ṣé Ọlọ́run ọba aláàánú ọba tó wà pẹ̀lú wa tó ń ṣe oore fún wa tó dá wa lóhùn Ọlọ́run ọba náà ní fi wá sílẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run a máa dúpẹ́ fún ọba Ọlọ́run ọba tó láyé tó dẹ̀ lóhun gbogbo tó ń ṣohun gbogbo òun náà ní kẹ́ jẹ́ ká dúpẹ́ fún ẹ lè wá ní nǹkan méjì tí ẹ mọ̀ ṣe sọ tẹ́ bá fẹ́ bá wa sọ ẹ pè wá ẹ ká mọ̀ tó mo ń fi àsìkò yìí mo fi ń ṣe ìdágbére fún wa nǹkan tí mo wá sọ náà ni tó jẹ́ pàtàkì jù nínú àwọn ọ̀rọ̀ tí mo wá sọ ni pé ẹ jẹ́ kí gbogbo wa fi ọkàn balẹ̀ lórí ọ̀rọ̀ ìlú wa àbí lórí tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Kòtónú kí ló ń ṣẹlẹ̀ sí òní di wàhálà ẹ̀yìn kan sí òní gbogbo tí wọ́n ń sọ yẹn gbogbo ń gbọ́rọ̀ yẹn látàárọ̀ ó jẹ́ nǹkan tí mo kàn ń wò pé ẹ jẹ́ ká fọkàn balẹ̀ kò séwu olóyè Sunday Igboho ní kẹ́ ẹ ní sùúrù pé kò sí kankan pé kò sí wàhálà pé ká fọkàn balẹ̀ ó yé Ọlọ́run bó ṣe ń tò Ọlọ́run bá ti dá wa láre o kò ní fi wá sílẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run tó ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ó tún di àsìkò kan náà tí a tún pàdé tá sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ àbí kí Ọlọ́run ọba kó ṣàánú fún wa àánú Ọlọ́run máa bá wa orí Ọlọ́run máa bá wa pẹ̀lú àṣẹ Ọlọ́run ọ̀làlá àfọláwàlà kò wá tá ilé abúlé ẹ lè pè wá látẹnitá ó dàbọ̀.